A kú dédé àsìkò yìí, a kú ọrọ̀ ajé, Ọlọ́run ọba yóò fi àlùbáríkà tó pọ̀ síṣẹ́ kó wa. Àmì o, ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí tí í ṣe ọjọ́ Monday, ọjọ́ ajé àkọ́kọ́ nínú oṣù kẹfà, ọjọ́ kẹta nínú oṣù kẹfà ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ọ̀wọ́n gógó oúnjẹ látàrí ẹ̀kún owó orí epo èyí tí wọ́n yọ, bákan náà àti owó iná mọ̀nàmọ́ná eléyìí tí àfikún tó dé bá báyìí látọwọ́ ìjọba àpapọ̀ pẹ̀lú owó oṣù àwọn òṣìṣẹ́ eléyìí tó kéré jùlọ èyí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ti ń bèrè fún àfikún owó oṣù àti kí wọ́n lè mú nǹkan dẹrùn kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó gúrégé o. Ní báyìí o, fàákájà eléyìí tó ti pọn bí pọ̀nmọ́ awẹ́rin ó ti wà láàrin ìjọba àpapọ̀ báyìí tó ń ti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́. Lónìí tí í ṣe ọjọ́ ajé Monday làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n ti gùn lé ìyanṣẹ́lódì eléyìí tí ò lópin báyìí lórí ìbéèrè wọn lórí owó oṣù tó kéré jù tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀, ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi owó ẹ̀pà owó gúgúrú tí wọ́n fi ń lọ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́. Lánàá tí í ṣe ọjọ́ àìkú Sunday, ọjọ́ kejì nínú oṣù kẹfà ọdún 2024 ní ìpàdé ńlá kan ọlọ́gbọ̀nrangandan ló wáyé o láàrin àwọn tí wọ́n jẹ́ olórí ẹgbẹ́ òṣìṣẹ́ méjèèjì ọ̀hún, NLC àti TUC, pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ aṣojú ìjọba àpapọ̀. Lára àwọn ènìyàn èyí tó wà níbi ìpàdé ọ̀hún láti rí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio, agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas, bákan náà akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Senator George Akume, olórí àwọn òṣìṣẹ́ sí ìjọba àpapọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà, alákòóso fún ètò ìṣúná owó ọ̀gbẹ́ni Wálé Ẹdùn, ààrẹ ti àjọ NLC Nigeria Labour Congress èyàn Comrade Joe Ajaero, àti ẹni tó jẹ́ ààrẹ Trade Union Congress èyàn Festus Osifo. Àwọn wọ̀nyí ni wọ́n wà níbi ìpàdé náà èyí tó wáyé o lánàá àìkú ọjọ́ Sunday. Ṣùgbọ́n ìpàdé ọ̀hún ó forí ṣọpọ́n o lórí wípé ìbéèrè àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn ì tí ì múṣẹ fún wọn. Díẹ̀ rèé nínú ìwọ́de ìfẹ̀hónúhàn pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ń sọ o wípé ìjọba àpapọ̀ kọ̀ láti san owó oṣù tó kéré jù fún ìbéèrè àwọn, ṣùgbọ́n wọ́n lè máa ná òbítíbitì níbi tí wọ́n ti ná bílíọ̀nù lọ́nà 90 náírà 90 billion naira sí owó àwọn ènìyàn tó lọ ilẹ̀ mímọ́ Hajj ti ọdún 2024 tí àti àwọn ìná àpà tí wọ́n ní ìjọba àpapọ̀ náà o. Díẹ̀ rèé nínú ìwọ́de àti ọ̀rọ̀ tó tẹnu àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ jáde. Recently, you all heard in the news 90 billion naira for Hajj. It is not a matter of Nigeria does not have money, it is misplacement of priority. And every one of us here working, you have at least like 10 or 15 people around you that you cater for. So you are the mainstay of the economy. We are the ones that give hope to those who don't really have source of income. Yes, so crate of egg that you were buying like 1,000 naira, now about 4,000 naira. How do we cope? PET bottle, mineral that you used to buy 100 naira, 150 at some point, now 400 naira. Where do we start from? And then you are saying that $20 per month is what we should live on. Even this minimum wage used to be like $125 as of 2019. Now, what is the value? How can you survive on it? So this is what we're saying.
If we fail to comply, it means that we are the ones shooting ourselves in the foot. So please, let us go home. Don't make this job difficult for us, all of us. Let's make it easy. Let us comply. People have gone home. Bosses have. Ẹ káàbọ̀ padà, ẹ ti gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ lédè òyìnbó. Báyìí àwọn àjọ TUC ni wọ́n ti pàṣẹ fún gbogbo àwọn ẹ̀ka ilé-iṣẹ́ èyí tó ń bẹ lábẹ́ àjọ tiwọn, níbi tá a ti rí àjọ Pegaza. Bákan náà àwọn tí wọ́n jẹ́ àgbà òṣìṣẹ́ láwọn ilé ìfowópamọ́ gbogbo àti àwọn ẹ̀ka bẹ́ẹ̀ tó ń bẹ lábẹ́ TUC. Bọ́rọ̀ ṣe ṣe rí nìyẹn lọ́dọ̀ àjọ ti Nigerian Labour Congress NLC. Àwọn náà ti pàṣẹ fún àjọ NUPENC. Bákan náà àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ gbogbo àti gbogbo àwọn ẹ̀ka òṣìṣẹ́ tó ń bẹ lábẹ́ tiwọn náà wípé kí oníkálukú wọn kí wọ́n tilẹ̀kùn wọn pa, kí wọ́n sì máa ṣeré nílé wọn títí di ìgbà tí ọ̀nà àbáyọ yóò wá àti àsọyépọ̀ tó dánmọ́rán láàrin àwọn àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso fún ètò ìṣúná owó ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Wálé Ẹdùnmàní ló ti sọ wípé ní báyìí ìdánilójú ti wà wípé ohun gbogbo ó ti ń padà bọ̀ sípò ní orílẹ̀-èdè Nàìjíríà. Wálé Ẹdùn tó sọ ọ̀rọ̀ náà lórí ètò kan nílé iṣẹ́ amóhùnmáwòrán kan tó wà ní ìpínlẹ̀ Èkó lánàá tí ṣe ọjọ́ àìkú Sunday ló ti sọ di mímọ̀ wípé òun lè fi ọwọ́ mẹ́wàá gbáyà báyìí wípé bóun bá sì fi sànyà ẹran lòun fi gbá èyíṣe gungun, wípé nǹkan ó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹnu mìíràn pẹ̀lú ètò ọrọ̀ ajé àti ìdúnàdúrà lórílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso ètò ìṣúná owó ní orílẹ̀-èdè yìí Wálé Ẹdùn èyí tó sọ ọ̀rọ̀ náà nígbà tó ń gé wẹ́lẹ́wẹ́lẹ́ bí ekiri ẹja ni. Ó ní nínú oṣù kẹta ọdún èyí tí a lò tán yìí, pẹ̀lú nǹkan tí àwọn àjọ èyí tí wọ́n rí sí ìyàn bí ti mú ní orílẹ̀-èdè àti ní àgbáńlá ayé ó ní ìgbà tí wọn yóò gbé jáde, ó ní ó fi hàn wípé lótìtọ́ àti lódodo ìyàn jíjà àti ọ̀wọ́n gógó oúnjẹ ó gbé pẹ́lí sí ìdá 3 ó lé wíníwíní ọgbọ̀n èyí ní oṣù kẹta. Ó ní nínú oṣù kẹrin ó ní ó ti wà ní ìdá 21 báyìí ó lé wíníwíní, eléyìí tó túmọ̀ sí wípé nǹkan ti bẹ̀rẹ̀ sí ní rọgbọ ní orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu. Lákòótán nínú ọ̀rọ̀ alákòóso ọ̀hún, ó ní nígbà tí a bá fi rí ọ̀sẹ̀ péréte síwájú sí ó ní gbogbo nǹkan ni ó bẹ̀rẹ̀ sí ní padà bọ̀ sípò, ara yóò bẹ̀rẹ̀ sí ní tu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó nítorí pé ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu oníkálukú wọn ní wọn ò sùn tí wọn ò wò tí wọ́n sì ń sá gbogbo eré láti rí dájú wípé ó tùbà ó tùṣẹ́, ará tu mẹ̀kúnnù, eku ké bí eku, ẹyẹ ké bí ẹyẹ, ọmọ èèyàn sì fọhùn bí ọmọ ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní ìfọwọ́sowọ́pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìjọba àpapọ̀ òun ló lè jẹ́ kí ìrìn àjò ọ̀hún kó tètè kẹsẹ̀ járí olóhùn wá rọ̀ àwọn ọmọ Nàìjíríà láti má ṣe ọkàn àárẹ̀ tó ń ti ọkàn lẹ̀, wípé kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ kí wọ́n ṣùgbọ́n ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu láti lè jẹ́ kí nǹkan kó rọgbọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ NAFDAC ni wọ́n ti fi ọwọ́ òfin mú ayédèrú ènìyàn kan eléyìí tó ń ṣe àwọn ayédèrú ọtí nílùú Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti iléeṣẹ́ àjọ NAFDAC ni wọ́n sọ di mímọ̀ wípé ọ̀gbẹ́ni kan eléyìí tí orúkọ rẹ̀ èyí tí wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ báyìí ni wọ́n ti sọ di mímọ̀ wípé látàrí àwọn ìwà kò tọ́ ni wọ́n fi gbé ọ̀gbẹ́ni Ọ̀káfọ̀ Chinedu ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ wọ́n ní ìwà búburú ọ̀hún eléyìí tí ọ̀gbẹ́ni Ọ̀káfọ̀ tó ń wù ní wípé ó ń ṣe àgbélẹ̀rọ àwọn oúnjẹ pàápàá jù àwọn tí mímu eléyìí tí ó sì gba àṣẹ látọwọ́ iléeṣẹ́ àjọ NAFDAC síwájú kó tó di wípé ó tẹ̀síwájú láti máa pèsè àwọn tí ọ̀hún.
ọ̀gbẹ́ni Ọ̀káfọ̀ ní ìgbà tí olùpẹ̀jọ́ èyí tó rojọ́ takò sọ̀rọ̀ nílé ẹjọ́. Ó ní ọ̀gbẹ́ni ọ̀hún eléyìí tí wọ́n mú ò ní agbègbè ojú òpópónà Àgbádárìgì ní agbègbè kan tí wọ́n pè ní MTN Road. Níbẹ̀ ni wọ́n ti mú un nítorí wípé àwọn ìròyìn tí àwọn gbọ́ ò ní àwọn ṣiṣẹ́ lórí rẹ̀. Nígbà tí olùpẹ̀jọ́ ọ̀hún eyín ọ̀gbẹ́ni Ali tí ó rojọ́, ó ní Ọ̀káfọ̀ yìí àwọn tí ń dẹdẹ rẹ̀ tipẹ́. Wọ́n ló ń ṣe àgbélẹ̀rọ ọtí kan eléyìí tó jẹ́ fruit wine, bákan náà eagle aromatic shinap àti ọtí lord tí wọ́n pè ní lord gin. Wọ́n ní àwọn tí mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí èyí tó jẹ́ pé iléeṣẹ́ tó ní orúkọ tó làmìlaka ló ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tó bófin mu. Ṣùgbọ́n wọ́n ní ọ̀gbẹ́ni Chinedu Ọ̀káfọ̀ òun ń ṣe ayédèrú àgbélẹ̀rọ rẹ̀ tó sì ń kó lọ sí ọjà èyí tó da ayédèrú àti ojúlówó pọ̀ tí àwọn ènìyàn ò mọ èyí tó jẹ́ ojúlówó nínú àwọn tí náà. Báyìí wọ́n ti fi hàn nílé ẹjọ́ ní ọjọ́ Jímọ̀ èyí tó kọjá, tí wọ́n sì ti ní kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wà àrò ọwọ́. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásàyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters. Sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 herbal bitters 100% herbal tí ò lọ́tì kankan nínú. Pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 herbal bitters. Ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀kan gbòógì eléyìí tó di gbòǹgbò èyí tó ń gbé orin jáde mú ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Don Jazzy tó tún jẹ́ aláṣẹ olùdásílẹ̀ iléeṣẹ́ ìgbórin takasùfé kan jáde tá a mọ̀ sí Marvin's Record. Òun mà ló ti sọ ẹ̀dùn ọkàn rẹ̀ jáde pẹ̀lú bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe kí ní ọ̀wọ̀ fún àwọn òǹkọrin takasùfé tó jẹ́ obìnrin. Gẹ́gẹ́ bí Don Jazzy fi ọ̀rọ̀ ọ̀hún léde lórí ìkànnì ayélujára rẹ̀, ó ní pẹ̀lú bí àwọn obìnrin tí wọ́n ń kọrin takasùfé bí wọ́n ṣe ń gbìyànjú takuntakun, pàápàá jù ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ń kọrin takasùfé yìí ni wọ́n ní àwọn orin tó jẹ́ ojúlówó tó sì jẹ́ orin gidi èyí tó ń borí ti àwọn ọkùnrin mọ́lẹ̀. Ó ní ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò bọ̀wọ̀ ohun ọlá fún wọn bí wọ́n ṣe ń dúnàádúrà onítìkẹ́tìkẹ́ pẹ̀lú àwọn ọkùnrin. Ó ní kò rí bẹ́ẹ̀ rárá o lọ́dọ̀ àwọn obìnrin. Ó ní ká wo àpẹẹrẹ láwọn orílẹ̀-èdè bí orílẹ̀-èdè Amẹ́ríkà, orílẹ̀-èdè Germany àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní bẹ́ẹ̀ bá lọ́bẹ̀ àwọn obìnrin wọn èyí tó ń ṣe dáadáa, ó ní àwọn ọmọ orílẹ̀-èdè wọn wọ́n máa ń bu ọlá ọ̀wọ̀ fún wọn, bẹ́ẹ̀ sì ni wọ́n máa ń gbé wọn lárugẹ tí wọ́n sì ń ṣùgbà wọn, èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin gan ní òkìkí àtorúkọ wọn ń ló bo àwọn ọkùnrin mọ́lẹ̀ láwọn ilẹ̀ òkèrè. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà kò rí bẹ́ẹ̀ o. Ó ní yàtọ̀ sí àwọn ọkùnrin nìkan, ó ní bó bá ti yẹ ní ọkùnrin, àwọn ọmọ Nàìjíríà wọn kì í náání wọn sì kì í bìkítà
fún àwọn obìnrin bí ti ń hùn kó kéré mọ́ tó, pàápàá wípé àwọn obìnrin wọ́n ń kọ àwọn orin tó ní ọgbọ́n ìmọ̀ làǹkàyè nínú. Ó ní pẹ̀lú rẹ̀ náà àwọn ọkùnrin wọn ò bu ọlá fún wọn. Ó ní ṣùgbọ́n ọwọ́ àbùkù eléyìí tó burú jáyè ó ní kò jìnnà sí àwọn ọmọ Nàìjíríà láti fi máa rá àwọn obìnrin lára tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí Don Jazzy eléyìí tó sọ ẹ̀dùn ọkàn rẹ̀. Lákòótán ó rọ àwọn ọmọlẹ̀ yìí láti máa ṣùgbà àwọn obìnrin náà wípé àwọn náà wọ́n ń gbìyànjú takuntakun láti lè jẹ́ kí orin kó ní ìtumọ̀ sí etí gbọ́ àwọn ọmọlẹ̀ yìí. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ tòròyìn míì. Mo gbà ládùúrà wípé ilé òní lè wá, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.